Ganiat Ọpẹ́yẹmí o, ire lónìí orí rẹ̀ àfirè. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga ló mọ́ ọ sínú ọdún tuntun. Owó àjọ̀dún orí kádùn ayọ̀ wọ̀ sọ́ọ̀dẹ̀. Ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀ rẹ̀ lọ́lá láwùrà. Mo bá ọdún pẹ́ lọ́wọ́ àdániwáyé tó mọ́dún rẹ̀ lọ́dún o. Ọdún yìí gbóhùn rere ṣe ni fún ọ inshallah o. Ìyálé rẹ̀ ló pè mí sórí àgọ́. Wọ́n ní ìfẹ́ ayọ̀ mi lónìí wá ṣe léyìí fún ọ. Ó ní oge ayọ̀ ó sì wá bá mi kí ìyàwó mi fún ọdún. Èyí fún jòwó arẹwà obìnrin rere lọ́dẹ̀dẹ̀ ọkàn ni. Màmá Muhammed ire lójú owó mi o. Ojú rẹ̀ ò ní rí bí inshallah o. Màmá Farida tí kò gbọ́. Mo ní kó gbọ́ bí olúgbọ́gbọ́ ti rí gbọ́ o. Kó gbọ́ bí olúgbọ́gbọ́ ti rí gbọ́. Kó gbọ́ bí àwọn àgbàpọ̀ àgbàpọ̀ tó fowó owó ṣọ́ǹde lọ́jọ́jọ́ sí. Tó ń wáyọ́ tó ń wá dòkìní. Màmá Àlìámì lọ́lá rẹ̀ ò ní relẹ̀ inshallah o. Màmá àyà ni ó. Gbogbo àdáwọ́lé rẹ̀ yóò túbọ̀ máa yọrí sí rere ni. Kò wá sí bó ti wù kó pẹ́ láyé tó. Onímọ̀ sáré ọmọláṣẹ Elédùmarè. Aya Kẹ́hìndé Azeez ní pẹ̀rù rẹ̀ mọ́. Ọ̀pọ̀ oníkú mọ́ lórí. Ìwọ fúnra rẹ̀ ò ní fàìsàn ló pa. Àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún ọ. Ìyálé rẹ̀ ní kí ọ bí ọlọ́gbọ́n ẹ̀rọ. Mọ́mí ìfẹ́ ayọ̀ mi ní kí ọ bí ọlọ́gbọ́n ìwọ̀fà. Ó ní kí ọ bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Ó wá ní bá ọdẹ lè bàbá tó bí ọlọ́mọ. Ẹgbẹ́ wọn lè ṣàbí o. Ẹgbẹ́ wọn lè ṣàbí ọmọ agbóhùn àkàlà. Ìwọ lọmọ erin jogún ọlá. Ọmọ àrídìí ogun lójú ogun. Ọmọ òṣìlẹ̀kùn palẹ̀